Ẹ kú dédé àsìkò yìí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2024. Àdúrà mọ́mi balógun ló kọ mi. Pẹ̀lú bí ètò ìdìbò ìpínlẹ̀ Edo ṣe kù ọ̀sẹ̀ kan péré àti lẹ́yìn awuyewuye lórí ìbuwọ́lù ìwé àjọsọyépọ̀ àlàáfíà, ẹgbẹ́ òṣèlú APC, PDP àti Labour ti ń gbé ìgbésẹ̀ ríra ìbò lọ́wọ́ àwọn olùdìbò. Lábẹ́ rẹ̀, ó ṣeé ṣe kí àwọn ẹgbẹ́ òṣèlú máa fún àwọn olùdìbò ní ẹgbẹ̀rún 15 sí ẹgbẹ̀rún 20 náírà láti dìbò fún wọn. A kò ní fi àyè gba ìwà ọ̀daràn tàbí ìwà mọ̀kàrúrú kankan bó ti wù kó mọ o. Àjọ INEC àti EFCC ló ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀. Ọbaṣẹ́kì fi gbé ta, ó ní wọ́n fẹ́ gbìyànjú láti sún ọjọ́ ìbò síwájú. Wike ṣe ìlérí o, ó ní òun kò ní láíláí gbárùkù ti àfojúsùn Fubara nínú òṣèlú mọ́. Lábẹ́ rẹ̀, ó ní òun kò ní gbárùkù ti Ọbaṣẹ́kì tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Edo. Ó ní àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP fi ìwé orúkọ ṣọwọ́ sí Tinubu fún ipò mínísítà. Ìgbésẹ̀ gbígbé epo bẹntiróòlù láti iléeṣẹ́ ìfọpo Dangote yóò bẹ̀rẹ̀ lọ́la ọjọ́ Sunday. Peter Obi ti sọ̀rọ̀ síta o, ó ní òun ṣetán o láti ṣe igbákejì ààrẹ tóun bá rí aṣáájú tó kájú ẹ̀. Ẹgbẹ́ àwọn alágbàtà epo Petron ń rọ iléeṣẹ́ ìfọpo Dangote láti sọ iye tí ó fẹ́ mọ ta bẹntiróòlù rẹ̀ kó lè hàn fún gbogbo aráyé rí. Látàrí owó ìrànwọ́ orí epo bẹntiróòlù, àgbà òṣèlú kan nínú ẹgbẹ́ òṣèlú APC ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí ìjọba àpapọ̀. Iléeṣẹ́ ààrẹ ti fi àbájáde ìpàdé láàrin Tinubu àti King Charles kẹta léde o. Ilé-ẹjọ́ ti kọ̀wé pé olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo, ìyẹn Ọ̀pẹ́bọlò, wọ́n ní ó parọ́ ọjọ́ orí rẹ̀. Ìgbìmọ̀ lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lọ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yẹ òsọkà lẹ́yìn tí ìjọba àpapọ̀ ṣe ìfilọ́lẹ̀ wọn. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ Ajé Monday tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sààmì ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammad. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jẹ́ gbádùn ẹ̀ tẹ́ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi balógun ló kọ mi.